èèyàn mi ẹ wò lórí ọ̀rọ̀ Mohbad ṣe mọ̀ pé Karimo ń sunkún ní online mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ nǹkan tí Iyalaje sọ fún Karimo mo fẹ́ kẹ́ tún wá lọ gbọ́ nǹkan tó sọ fún bàbá Mohbad àti ìyá Mohbad ẹ wò ẹni tó bá jí abiyamọ gidi á farabalẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí pé no kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ wò ẹ má jẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ bí àwọn màmá wa Iyalaje bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn nǹkan tó fà á tẹ alágbájá fi ń sunkún nǹkan tí bàbá Mohbad náà ṣe nǹkan tí ìyá Mohbad gangan fúnra rẹ̀ náà tóun náà ṣe ẹja wà lọ́gbọ̀n. mo fẹ́ fi pe ìdílé Mohbad bàbá Mohbad ìyá Mohbad àti ìyàwó olóògbé ẹbí ará àti ọ̀rẹ́ gbogbo yín pátápátá ni mo ní ọ̀rọ̀ bá sọ lónìí. ó jẹ́ nǹkan tí ó ṣe ní kàyéfì. mo rí àwọn kan tó ń ṣe cut and paste God bless you Ìyálóde God bless you ma àwọn kan ń ṣe cut and paste. mo rí fídíò tí ṣó tí Karimo ṣe lánàá. She was weeping, crying like a baby. Mo wà touched. Àánú ẹ̀ ṣe mí. Kí ló dé? Tí Karimo lè máa sunkún tó báyìí. Dé mo pe ẹnìkan mo pe méjì pé ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá ń follow because èmi ò follow case Mohbad mọ́. Mi ò sọ̀rọ̀ nípa case Mohbad mọ́. Mi ò ní interest nípa case Mohbad mọ́. Kì í ṣe wípé mi ò ṣe abiyamọ. Kì í ṣe wípé mi ò fẹ́ justice. But níbi tí ọ̀rọ̀ Mohbad dé dúró yìí kò yẹ kí ọmọ yẹn kókó ẹ̀ ṣì wà mọ́ṣúárì ní interest mọ́. Mo rí bí ẹni wípé wọ́n ti ń fi òkú ọmọ yẹn ráre. My own personal opinion ẹ jọ̀ọ́. I stand to be corrected. Mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò fẹ́ kí wọ́n ti sin òkú ọmọ yìí. Ọlọ́run má jẹ́ ká rí ikú ọmọ. A máa ń ṣàdúrà kan ní gbogbo ìgbà pé ẹrù tí alábíọmọ ò kí ń tú. Ọlọ́run má jẹ́ kó máa ráyé kó gbé ká wa mọ́lé. Kó má gbé sínú mọ́tò wa bá wa mú. Kó má gbé dìgbàdìgbà sẹ́nu ọ̀nà ilé wa. So ìgbà tí mo ti rí pé kíní yìí bí the way and manner tí àwọn èèyàn fi handle kíní mo rí pé bóyá àwọn èèyàn ń ṣe nítorí ẹ má bínú o I stand to be corrected mi ò kí ń ṣe áńgẹ́lì o my own personal from my own perspective nìkan tí mo sọ yìí bẹ́ẹ̀ pé àwọn kan bẹ́ẹ̀ pé wọ́n fi ń make owó bí ẹni wípé àwọn kan ó ní nǹkan kan tí wọ́n rí ní díẹ̀ that is why tó fi ń ran gbogbo mọ́ tó ń ran yín mọ́. Because ó yẹ kó ní ká òkú jókòó wípé Ọlọ́run má jẹ́ ká rírú ẹ̀ Ọlọ́run má fi iná ọmọ jó wa. Tó bá jẹ́ pé àwọn tó ń ran kankan mọ́rọ̀ yìí tí wọ́n ń wọ́ ńlẹ̀ yìí bóyá nítorí tọ́rọ́kọ́bọ̀ kan ó ń tọrọ sí wọn lẹ́nu tó bá jẹ́ pọ́mọ tí wọn ló kú how will they feel? Ṣé wọ́n sì máa gbà pé kọ́mọ wọn kó wà ní mọ́ṣúárì up to now? Ó máa ń lóko ọdún méjì òkú ọmọdé òkú ọ̀fọ̀ àtìgbà yẹn ló ti piss me off. Bàbá ń bá rí nǹkan tó jẹ́ pé kéèsì Mohbad tó fi piss me off finally ni wípé mo rí wípé àwọn family yẹn wọ́n help matter. Bó bá ṣe lọ́kàn mi mo ṣe máa sọ and I stand to be corrected. Bàbá, ìyá àti ìyàwó wọn ò sí on the same page. Ẹbí, ará àti ọ̀rẹ́ wọn ò sí on the same page pẹ̀lú family. Ìgbà míì gan máa wo ṣó ẹlòmíì báyìí máa wò pé ta ni wọ́n náà ta lára ń ta.
ìgbà míì máa wo bí ẹlòmíì ṣe máa ṣe show tó ṣe máa ṣe máa ní èwo ń ti yín bẹ̀ tí ẹ ṣe wá pọ̀ tó báyìí kí ló dé ṣé o ní nǹkan míì tó fẹ́ gbà ń di ẹ ni. ẹlòmíì ó ran kankan mọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ báyìí yóò lẹpọ̀n mọ́lẹ̀ báyìí yóò mọ sunmi tabẹ́tabẹ́ ẹlòmíì ó dòbòdé lẹ̀ báyìí yóò sì mọ sunmi tòbòtòbò lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ lórí ikú ọmọdé òkú ọ̀fọ̀ òun lèmi ṣe rò ó pé àná o kí nǹkan takété kí máa wò wọ́n. because mo ti jáde mo ti sọ̀rọ̀. ẹlòmíì á jáde á ṣe show wọ́n máa gbé ọmọ kékeré Liam wọ́n máa gbé ṣépè tí Wùmí bá tiẹ̀ ṣẹ̀yìn Bíbélì jẹ́ ká mọ̀ pé àwọn ọmọ kékeré yẹn pé wọ́n lè jẹ́ lọ́run wọ́n lè ṣẹ̀ lọ́run. Wọ́n tún máa ń sọ wípé wọ́n máa ń kọrin kan pé ọmọ kékeré ni wọ́n ọmọlé olódì ò bá àmọ́ báyọ̀ ọmọ kékeré ọmọlé olódì kan yóò wọbẹ̀ yóò ṣeré lọ́bẹ̀ yóò rákòrò wọbẹ̀ yóò rìn wọbẹ̀ lọ kò mọ̀ bóyá ìwà àtìyẹ́ ẹ̀ mọ́jú síra yín. Èmi fẹ́ béèrè question kan ni lọ́wọ́ àwọn tó ń gbé Liam ṣépè. Èpè tẹ́ ń fẹnu ara yín ṣẹ́ sí Liam yẹn ìjẹ́ lè dé pè yẹn ìjẹ́ lè dá ṣé pé tó bá yẹ kó bá da ṣe lè dá padà sórí àwọn ọmọ tiyín. Ìjẹ́ ẹ lè sọ wípé bí ẹ ṣe sọ tẹ́ ṣe àwọn ọ̀rọ̀ tẹ́ sọ jáde sínú ìṣẹ̀dá Liam yẹn pé kó já lórí ìṣẹ̀dá àwọn ọmọ yín ṣé bá ti lè sọ bẹ́ẹ̀ tẹ́ bá ti lè sọ bẹ́ẹ̀ fine all well and good a jẹ́ ṣe dáadáa nìyẹn. A ti sọ̀rọ̀ a ti ṣàlàyé pé tó bá ti ẹ̀ jẹ́ pé lóòótọ́ sẹ́ àní assumption assume nǹkan tẹ̀sọ́ kó tiẹ̀ wá padà ṣẹlẹ̀ wípé Mohbad kan ló lọ mọ́ ló ní Liam ṣó deserve èpè àti ègún tẹ̀ ń gbéṣẹ́ ṣó deserve ṣó ṣẹ̀yìn ni. A ti ṣàlàyé pé tí òdo olórúkọ méjì kò dá náà ló ń jẹ́. Ẹ má gbé ọmọ yìí ọmọ kékeré ẹ má gbọ́ ọmọ yìí ṣépè mọ́ ẹ má sòdì ọ̀rọ̀ sínú ayé ẹ̀ nítorí wípé ẹ mọ ìṣẹ̀dá tó náà kù gbé sí wá sílé ayé ẹlòmíì gbé ìṣẹ̀dá back to sender wá bẹ́ẹ̀ ṣe ń dá sílẹ̀ ń dá padà sórí ayé ọmọ yín then dá padà sórí àwọn ọmọ yín why tẹ́ ẹ fi máa wá sórí social media tẹ́ ẹ máa forí yín tẹ́ ẹ máa fi gbé ogun ológun lọlé tẹ́ ẹ bá fẹ́ jáde tẹ́ ẹ bá fẹ́ ṣe show ẹ jáde ẹ ṣe show ẹ analyze the show tẹ́ ẹ ṣe. Èwo làbúrò máa gbé ìṣẹ̀dá ọmọ kékeré máa gbé ṣépè. Mo sọ fún yín mo ní kò dáa àwọn kan ní kí mórí wá kí mọ́rùn wá èmi sì stand lé lórí kéèyàn máa gbé ìṣẹ̀dá ọmọ yẹn ṣépè gbogbo abiyamọ tó bá ṣe gbogbo ẹnikẹ́ni tó bá la ẹnu ẹ̀ tó bá gbé ọmọ Liam yẹn ṣépè ó ti gba ègún sórí ara ẹ̀ sórí àwọn ọmọ ẹ̀ èpè kọ́ o ní tó yọ̀ bá ṣe lèèyàn máa gbà. Bíbélì gan sọ wípé ó ní abatẹnijẹ́ tó ń fi àpáàdì tó fi ń bo tiẹ̀ mọ́lẹ̀ ó níjọ́ tó bá ti dẹ́kun àti máa banijẹ́ Ọlọ́run ẹ̀san wá ké ẹ̀ ṣe já ṣọ́ra wa nígbà tá a bá mọ̀ pé irú nǹkan báyẹn wà pé ẹ̀san máa wà kò sí àṣegbé pàṣepamọ́ ló wà why tá a fi máa ń ṣètò tá a ṣe forí pípé ṣe tára ṣe wá ń ta wá ju ẹni tó lára lọ alára òròhun èwo ni tiwa tá ló kó àìwó kó àìgbé what is our home problem on this cyberspace. Ìyẹn kan ẹlẹ́ẹ̀kejì òun ni Wùmí tí ẹ bá fẹ́ analyze gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí mo máa ń sọ fún yín ṣé rí ẹlòmíì tó tẹ́ gbá gbogbo ọlọ́pàá ń gbé ẹnìkan wọ́n harass wọn ẹlòmíì wá orúkọ ẹ ti wà ní embassy tó bá lọ wà ní diaspora kó lè ṣe nǹkan tó bá wù ẹjọ́ tó bá wọ Nàìjíríà ìwọ náà padà ṣe wà ní pé oru ẹrù ẹlẹ́rù ló fa tiẹ̀ dání. káwọn òbí ẹ wá padà wá rí wípé wàhálà wá ṣẹlẹ̀ wá ní kí ló ṣe wà ní ṣé wàá lè ṣàlàyé fún wọn pé ẹrù ẹlẹ́rù ló rù dání ló gbèrú pé tiẹ̀ ló mú dání àbó tiẹ̀ gbàgbé tiẹ̀ sílé. ẹlòmíì àfọwọ́fà ìṣòro ni ẹ jẹ́ ká kọ́ bọ́n ṣe máa analyze the show. We should learn how to analyze shows. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé ilé ẹjọ́ nìkan ló lè fìdí ẹ̀ múlẹ̀.
not until ìgbà tí ilé ẹjọ́ tó bá fìdí ẹ̀ múlẹ̀ tẹ́ ẹ bá sọ bẹ́ni tó bá sọ sí bá gbé ẹ wà láì ó gbé ẹgbẹ́ náà nìyẹn. bí ọba ní pé bẹ́yàn bá ṣẹ̀ tó bá mú lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá bí wọ́n bá tiẹ̀ máa sọ news yẹn tó bá máa tí ìròyìn bá máa jáde máa gbọ́ tó máa ọlọ́pàá gan máa sọ wípé suspect. bí wọ́n bá ẹ wo bọ̀bọ̀ Muhammad Bello tó pa Hafsat nílọrin bí wọ́n ṣe bá ẹ̀rí nínú ilé ẹ̀ ọwọ́ Hafsat bàtẹ́ gbogbo nǹkan ẹran ara ẹ̀ tí wọ́n ṣe bá nínú ilé ẹ̀ ní gbọ́ nínú ìròyìn kan sọ pé apànìyàn arákùnrin apànìyàn ni wọn ò ní sọ bẹ́ẹ̀. wọ́n ti fojú suspect hàn ni wọ́n máa sọ fún wa afurasí ni afurasí ni wọ́n máa lò ní Yorùbá wọ́n á lo suspect ní èdè òyìnbó nítorí wípé kí ni ilé ẹjọ́ ló máa fi díẹ̀ múlẹ̀ tó máa ti dájú ẹ̀ wọ́n sọ pé apànìyàn lè sọ pé apànìyàn ni. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa ẹ jáde síta ẹ mọ̀ sọ pé apọ̀kọjáyé ni Wùmí ẹ ń kó bára yín ni pẹ̀lú àwọn bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ fúnra yín ni ẹ ń fúnra yín ní gbódídí ṣan fúnra yín lẹ ń fi ọ̀rọ̀ ẹnu lẹ fi ń kó bára yín. ilé ẹjọ́ tọ́rọ̀ bá wà nílé ẹjọ́ ẹ sì fún adájọ́ níṣẹ́ ẹ̀ ṣe kó gbèdájọ́ lólẹ̀ gbàgàdà kó sọ wípé lágbájá o apànìyàn ní kẹ́ tó pè ní apànìyàn. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lórí ìkànnì yìí wọ́n ti fi ẹnu wọn wọ́n ti kó fi kó bá ìgbésí ayé wọn. àwa náà kúkú dá sọ̀rọ̀ èrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ìwọ̀nba lè yàn dá sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ lórí nǹkan díẹ̀ ẹ tún sinmi ìdílé onídìílé ni fámílì onífámílì ni. bàbá Mohbad mo ṣe ń padà bọ̀ lórí ọ̀rọ̀ yín o mo mẹ́yẹ́ bọ̀ lápò ni àti ìyá Mohbad. tá a bá sọ̀rọ̀ díẹ̀ ẹ jẹ́ ká tún dákẹ́. gbogbo àgbáyé tí mi tìtì ìgbà tẹ́ bá máa sọ òkú Mohbad kọ́lọ̀ jẹ́ ó níyì mọ́ kọ́lọ̀ jẹ́ kó níyì mọ́. bàbá Mohbad pírọ́blẹ́mù tá a bára wa lórí ọ̀rọ̀ Mohbad lónìí inú ìdílé alọ́ba ló ti wá. bàbá Mohbad ìyá Mohbad àti ìyàwó ẹ̀ ìyàwó Mohbad ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ ò sí the same page. bẹ́ẹ̀ nìkan bá gbé lọ sókè báyìí àwọn kan fàjà sápá bíi ẹ ṣe títí ẹ ti wá ní group ẹ ní fracas group lórí ikú ọmọ mọ̀jẹ̀sẹ́ ọ̀dọ́ kì í ṣe ọ̀dọ́ láńgbá o ọ̀dọ́. ẹ̀yin tẹ́lẹ̀ ń support Mohbad bàbá Mohbad lórí ọ̀rọ̀ ikú ọmọ ẹ̀. àwọn ogun yẹn bẹ́ẹ̀ bá support ẹ̀ lónìí wọ́n á jáde lọ́la wọ́n á tún ṣépè fún wọ́n á tún gbọ́ta bàbá Mohbad ṣépè. àwọn kan wọ́n á tún fà lápá bíi wọ́n á tún bú bàbá Mohbad lónìí wọ́n á tún yìn lọ́la. àwọn igun tó láwọn support bàbá Mohbad àwọn igun yẹn náà wọ́n bára wọn jà. oríṣiríṣi orúkọ igi ewédú bàbá Mohbad náà ṣe fracas. bàbá Mohbad náà ṣe fracas. because bàbá Mohbad tí mo lọ ṣe fracas ó ní àwọn nǹkan tó máa ń sọ. wà á jáde wọnú àjọ ní o jáde ò ṣe láìfù tọ́ láìfù wọnú a máa jùkù. ẹ bú àwọn gúrùpù eléyìí ẹ bú àwọn gúrùpù yẹn ẹ bú àwọn tó wà bíi pẹ̀lú style ẹ máa ṣèdí wọn àwọn gúrùpù méjèèjì bára ní wọn jà ó tiẹ̀ máa ń yà mí lẹ́nu fight same ẹlẹ́ẹ̀jọ́ wà ní gúrùpù kan náà pé ẹ̀ ń fight fún cause kan náà lẹ́gbẹ́ dání ẹ̀ ń fight fún bàbá Mohbad
the same goal improve fún wa lórí ìkànnì yìí. We are both fighting for helping Baba Mohbad to fight for case of then ẹ̀yin ẹ̀ tí wọ́n máa bára yín jà. Àwa táwọn iṣẹ́ Yorùbá gọ̀ ni. Kí ló yẹ kó máa fàjà? Ẹ̀yin tí ẹ fẹ́ support Baba Mohbad. Ẹ fẹ́ jà fún Mohbad. Ẹ bú bàbá ẹ̀ lónìí. Ẹ bú ìyá ẹ̀ lọ́la. Ṣé báwọn ló lọ mọ́? Èyí tó fi inú ẹ̀rù oyún, ẹ bú. Èyí tó fokó ẹ̀dà tọ̀ sí, ẹ bú. Ẹ̀dẹ̀ lẹ́ ń gbèjà ọmọ ẹ̀. Ó kù díẹ̀ káàtó. Èmi rí Baba Mohbad ẹni wípé Baba Mohbad mo rí yín bí ẹni wípé ó ní nǹkan kan tẹ́ ń gbà nínú bí ọmọ yẹn ṣe wà ní mọ́ṣúárì ẹ̀ tí fẹ́ kó wọlé àbí bóyá ń cash out. I don't understand. Bóyá àwọn owó kan wọlé fún yín, bóyá àwọn benefits kan wọlé, bóyá àwọn nǹkan kan wà ńbẹ̀ tẹ́ ń rí. Ṣé ọmọ yẹn máa wà ńbẹ̀ yẹn forever ni? Ṣé bí wọ́n ti sọ pé ẹ lè wá gbé kẹ́ lọ sí ọmọ ẹ̀? Ṣé inú yín dùn bọ́mọ yẹn ṣe wà mọ́ṣúárì ni? Ṣé inú yín dùn bọ́mọ yẹn ṣe wà mọ́ṣúárì ni? Nǹkan ìbànújẹ́ ni. Wọ́n lọ́mọ ò gbọ́dọ̀ tọwọ́ oníkọlà kú. Eléyìí ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀. Ṣé bó ṣe wà bẹ́ẹ̀ yẹn sí ẹmọ̀ púpọ̀ ọmọ ìgbà Ọlọ́run mọ bó ṣe máa rí? Ó máa ń lọ ọdún kejì báyìí. Àbí ọdún wo ló ṣẹlẹ̀ náà? Ó dẹ̀ pé ṣé kìí ṣe 20 kí ló ṣẹlẹ̀ náà? Ṣé ọdún kèlò ló ń lọ báyìí? Ìgbà wo ló ṣẹlẹ̀ gan-an? Ó yà kí 2023 àbí 2020 kìíní kan ló ṣẹlẹ̀. 2025 la máa wà yìí. Ẹ jẹ́ kó lọ sí ọmọ yìí náà. Àṣejù yín ti ń pọ̀ lẹ́yìn fámílì Mohbad. Àṣejù yín ti ń pọ̀ o. Tí ò bá ní nǹkan mi tẹ́ fẹ́ gbà bẹ́ẹ̀ dẹ́ lọ sí ọmọ ọlọ́mọ. Àbírú justice wo lẹ́lẹ́ ń wá? Tẹ́ ẹ̀dẹ̀ jẹ́ kó okú ọmọ ọlọ́mọ máa ráre. Tó bá jẹ́ pé gbogbo àwọn nǹkan tá máa ń gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà bí tá máa ń wò nínú fíìmù ni definitely ọmọ yẹn ò ní sinmi nìyẹn láti gbà tó ti kú. Ọmọ máa rìn kiri nìyẹn. Ọmọ yẹn ò tí ì jára ayé kò jẹ́rú ọ̀run. Gbogbo tá máa ń gbọ́ nínú ayé tá máa ń gbọ́ ẹ̀ ń sọ fún wa pé agbede méjì òun ayé àtọ̀run lọmọ yẹn wà nìyẹn. Ọmọ yẹn ò ní sinmi. Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó lọ sinmi. Àbẹ́wò nínú yìnyín tẹ́ gbọ́mọ lọ́mọ sí. And you are happy. Ẹ ṣe birthday wọ́n celebrate ní lókè èpẹ̀. Ọmọ yẹn ṣe birthday ní mọ́ṣúárì. Lẹ́yìn tó kú ẹ ti release orí náà. Ọmọ yẹn kò bí alábọ̀nbọ̀n ni. Ó jẹ ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́. Ó jẹ àgùntàn jẹnàjẹnà. Ó wà nínú mọ́ṣúárì náà. Why tẹ́ fi lọ sí ọmọ yẹn? Kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀? Why tẹ́ lọ sí ọmọ yẹn? Lọ́jọ́ kìíní àná táwọn èèyàn gbé ìgbésẹ̀ tí wọ́n ní kó sọ ọmọ yẹn kó fún ní befitting burial. Kò sí nǹkan táyé ò sọ tán. Ìyábọ̀ Òjó ò dá, Ìyábọ̀ Òjó ò dá, Ìyábọ̀ Òjó ò dá. Ṣé kò níbi kankan tó tiẹ̀ ti ṣe ni tó ti dá ni? Tó bá ṣe àwọn àṣìṣe kan tẹ́ bá rí, ẹ sọ bẹ́ẹ̀ àṣìṣe yẹ ó kù díẹ̀ káàtó lágbájá ń bí o ṣe dáadáa ń bí o. Ibi yóò kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n kì í ṣe pé kẹ́ wá orí bíbẹ́, kì í ṣe pé kẹ́ wá bẹ́ orí ẹ̀ dànù. Orí bíbẹ́ Yorùbá ní kì í ṣe òun ní oògùn orí fífọ́. Wọn ò bá ti fún ọmọ yẹn ní befitting burial ṣáájú ọjọ́ òní. Okay, láti ìgbà tí wọ́n ti fẹ́ fún ní befitting burial sísìn, it's more than a year. Kí wá ní achievement ẹ ti wá ní láti ìgbà yẹn up to now, up to date? Mo wà highly disappointed ní Baba Mohbad. Ọmọ Èkìtì lẹ pera yín náà. If there is anything tẹ́ fẹ́ ṣe, nígbà tẹ́ mọ̀ wípé báyìí ni pé ẹ fẹ́ wá justice ni, kò yẹ kẹ́ gbé justice wá sórí afẹ́fẹ́, ó yẹ kẹ́ gbé justice lọ s'Èkìtì ni. Kẹ́ sunkún lọ bá wọn nílé pé mo padà dé. Pé ọmọ Èkìtì ni mí o. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Kò sí abiyamọ tó gbàdúrà kó mọ sàárì ọmọ. Eléyìí ti ṣẹlẹ̀, báwo ló ṣe wá tó bá pé kú láti kú ọ? Ṣé gbogbo nǹkan tẹ́ máa sọ fún wa pé wọ́n rò òkú yẹn ṣe rọ ni?
àbí kí ni problem yín gangan náà? Ṣó ní di gbogbo ariwo tó tó bá, ṣó ní di gbogbo wàhálà tó tó bá ní kẹ́ tó mọ̀ pé ẹ wá justice rẹ pé lóòótọ́ èèyàn ló pa. Ṣé kò ságbà lórílẹ̀ mọ́ ni? Kò ságbà lẹ́kìtì mọ́ ni? Ẹ ní di gbogbo wàhálà tó tó bá náà. Di wàhálà tó tó báyìí ẹ̀sìn ló kù tẹ́ ń ṣe gbogbo dáadáa tẹ́ ń ṣe lórí social media yìí Ọlọ́run tẹ́ bá réyàn sọ fún yín àṣejù ti wá ẹ pera yín lọ́mọ Èkìtì ẹ wá ń wá sórí social media ẹ wá justice kí lẹ̀ ń wá kiri lórí social media must you people shout ẹ mọ̀ bí tó yẹ ká ẹ sunkún lọ ní ṣàgbà ti tán lórílẹ̀ ni bẹ́ẹ̀ bá lọ sọ́dọ̀ ọba ìlú yín gan kẹsàn pé tọ̀ ọmọ olókìkí tó yẹ kó kógo ọmọ ògo lẹ́rẹ̀ o tó yẹ kó kéré òkú wálé fún wa tó yẹ kó ṣe báyìí kó gbórúkọ ìlú wa láwùrúgẹ ọmọ aráyé mà ti fi dá ẹ lóró kó o sunkún lọ síbẹ̀ ẹ gbà ń gbogbo ẹ̀kúnlẹ̀ abíọmọ ló yẹ kó jẹ́ kó gbẹ̀ kí ìṣe pọ̀ ọ̀rọ̀ dáadáa tẹ́ wá ṣe lórí social media ló máa gbà yín àwọn tó wà lórí social media most àwọn èèyàn kàn fi ẹ jẹun ni ẹlòmíì ò ní kọ́ńtẹ́ǹtì kankan rárá wọn ò dẹ̀ ní ọpọlọ kankan tó lè fi gbé kọ́ńtẹ́ǹtì kalẹ̀ bí Mohbad tó bá ti sin Mohbad tó wọn lọ́rọ̀ tó máa sọ mọ́ wọn máa disappear ẹ̀ nínú wọn mọ́ lórí blue app ẹ̀ nínú wọn mọ́ lórí black app nítorí wọn ò ní kọ́ńtẹ́ǹtì ìtún wọn ní ìwọ́n máa ran orí kankan mọ́ èyí family Mohbad ẹ̀ jára yín ní brain. Ẹ jẹ́ káwọn olówó depression kó máa fi owó kó máa fowó kó máa ẹyẹ gbà ẹ má wọrí o a máa wá justice ni o ẹ̀yin ẹ gbà àwọn tó yẹ pé níbi tó wà most especially àwọn tó wà ní àwọn kan wà ní diaspora ní pé àwọn gan pàápàá depression ayé wọn in fact trainer ò lè kó lọ wọ́n like fracas gan ni tẹ́ bá ti ṣe fracas báyìí wọ́n inú wọn máa dùn wọ́n máa rẹ́rìn báyìí wọ́n bá ti ṣe pé fáyé ọmọ kan fún ayé ẹnìkan ibẹ̀ làwọn ti derive joy and happiness and that is why anything fracas kò lè cancel you cannot eradicate it on social media because there are some people àwọn tó ń finance wọn àwọn tó ń sponsor wọn oní depression ayé ni wọn ẹlòmíì ní disability tó jẹ́ pé ojú kan ló máa wà orí bẹ́ẹ̀dì ló máa wà ìjọba ló ń fún lóúnjẹ ìjọba ló ń fún lówó ló ń bọ́ ẹlòmíì ti retire ẹlòmíì ti believe pé òun ò lọ́mọ kankan lọ́dọ̀ gbogbo àwọn ọmọ ti marry ilé ti wà boring they need something to make them happy nínú ìbàjẹ́ ayé ẹnìkan làwọn fi ń ṣayọ̀ they are going to spend you money they will give you their money but ìgbésí ayé tí ẹ bàjẹ́ lọ if you don't know. And if care is not taken at the end of the day before you realize it, ultimately too late. Too late. ẹ wá fi òkú ọmọ kékeré yẹn you are making that boy you are making him to make money using the guy to make money that is unfair it's not good enough. Ẹ lọ sí Mohbad enough is enough at the end of the day bẹ́ẹ̀ ṣe fòkú ọmọ ìráre yìí ẹ fòkú ẹ̀ ráre ní báyìí. Ẹ mọ̀ kó tó sọ pé wọ́n fòkú èèyàn ráre nìyẹn ẹ ń fòkú ọmọ ìráre ni. So ẹ ní support láti lé tẹ bá ní support láti Èkìtì ẹ mọ̀ iye ọba tó wà lÉkìtì tẹ bá ní support láti Èkìtì ẹ ní láti wá máa ṣe gbogbo tẹ́ ẹ ṣe lórí social media you don't even need it. Àwọn ará social media gan máa bèrè update ni pé kí ló ṣẹlẹ̀ gbà oníbẹ̀rẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa jáde sálẹ̀ kọ̀ọ̀kan ò bá ti níyì wá kàn jáde wá kàn fún ọ ní update ni pé tọ̀ adúpẹ́ lọ́dọ̀ ọ̀nà gbogbo tí nǹkan dé yìí déètì burial àwọn ẹbí ti jókòó wọ́n ti sọ kíní kan nǹkan you are doing it. Because mo kàn rí pé àṣìṣe ńlá gan ni kán lọ tí wọ́n ṣe lọ exhume òkú ọmọ yẹn oríṣiríṣi wá ń ṣẹlẹ̀. Then Karimo, come over here.
ṣé orí ẹkún tó sun lánàá yẹn tí mo rí? I woke up this morning and I saw the video. Yeah, ó wà touching gan. But ṣé o bá réyàn bẹ́ẹ̀ tó tọ̀rọ̀? Ìwọ ló kó rẹ sínú wàhálà yẹn fúnra rẹ̀. Àfọwọ́fà ẹ̀ ni. Òṣèlú fẹ́ trend ni. Òkú Mohbad gbogbo yín fi ṣe gbajúmọ̀. Àtàwọn tí mo mọ̀ nílò àti ò ṣe spoken speakers pocket rí. Òun náà gbégbá spoken pocket. For what? One way or the other. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ support Mohbad yẹn. 99% yín ẹ wá fi òkú Mohbad fi trend ni. Ẹlòmíì tí ò ní TikTok kò ní TikTok page rí àbí kò wá sórí TikTok rí. Yes, òun náà ṣe báyìí, òun náà ti sọ̀rọ̀ lórí, òun náà ti di speaker lórí TikTok. Èyí tí ó sọ̀rọ̀ rí lórí Blue Hub, òun náà ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Àwọn ẹ lọ jókòó, àwọn Mohbad gbé mi di speaker, òun ló pọ̀ jù nínú yín. Tí wọ́n Karimo tó dẹ̀ jẹ́ kan. Ó jáde lánàá ó sunkún. Kò sálá bí ọmọ tó máa rí tí ò ní touch ẹ̀ pé kí ló pa Karimo lẹ́kún tó báyìí. Ó ní wọ́n parọ́ mọ́ ẹ. Nínú ìwádìí tí mo ṣe, wọ́n ní wọ́n sọ wípé ìwọ ni first nurse. Wọ́n sọ pé bàbá Mohbad ṣe pé ó sọ̀rọ̀ kan sọ pé Mohbad kú lọ́jọ́ Monday ni Mohbad kú. Nurse tán dẹ̀ gbé lọ sí corona clinic, kó sọ pé ọjọ́ Tuesday ni wọ́n invite òun lọ síbẹ̀ pé first nurse kan ti treat ẹ̀. Wọ́n wá sọ pé ìwọ ni first nurse yẹn tó treat Mohbad. Wọ́n ní wọ́n wá sọ pé wọ́n stage àdúrà ni, bóyá wọ́n stage àdúrà fún nurse yẹn tó wá lọ́jọ́ Tuesday bí ẹni wípé àdúrà ni, I don't know. Pé bí ẹni pé Mohbad ni pé wọ́n stage, wọ́n fi Mohbad no àdúrà wọ́n stage ẹ̀ sílẹ̀ fún nurse tó wá lọ́jọ́ Tuesday pé Mohbad ti kú láti ọjọ́ Monday bla 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 pé wọ́n ní the first nurse. Ó wá jáde síta, ó wá ń sunkún, ó wá kẹ́ lára. Kò sẹ́ni tó máa rí bó ṣe ń sunkún tí ò ní ká lára. Ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀ ọgbà tí wọ́n jáde tí wọ́n ń ṣépè tí wọ́n ń ṣe àwọn ṣóò kan, ṣé ó máa ń padà àwọn ṣóò tó ń ṣe ṣá? Àwọn ọ̀rọ̀ kan wà gan tó máa ń jáde tó jábọ́ lẹ́nu ìwọ gan Karimo tí ò yẹ kó jáde lẹ́nu ẹ. Ọkọ àbúrò ẹ ló kù. Lẹ́yìn tí Mohbad kú tán ló wá sórí ìkànnì ló yàkàyàkà ìyá tó bí ẹ lọ́mọ tó dẹ̀jẹ̀ lé ẹ lórí. Jọ ní ayé ní àtìgbà táyé ti dáyé láti máa rí wípé àwọn òbí kan wà wọ́n máa ń ṣe ọmọ. Bẹ́ẹ̀ ni a ti rí àwọn òbí tó jẹ́ pé wọ́n gbé ọmọ báyìí wọ́n mú ọmọ yẹn wọ́n so lọ́wọ́ wọ́n so lẹ́sẹ̀ tí wọ́n lọ jù sínú igbó. Táyé padà rí tọ́jọ́ padà lọ sọ pé lágbájá ló bímọ lábàáyé, ìwọ ló lóyún oyún ẹ̀dà, ajẹ́pọ̀ wọ́n lọ ju ọmọ síta tí ó sì padà mọ́ sunkún pé òun ni. Tọmọ náà tó bá wá bá àrọ́bá tí Yorùbá yìí sọ pé àrọ́bá ní bàbá àtàn, ṣé yóò wá torí rẹ̀ sọ pé òun ní dáríjì ìyá òun mọ́ ni? Ìyá tí ò rọ́pa ń kéke. The woman that carried you in her womb for good 9 months to breastfeed her for like maybe 3 years or 2 years or 1 year. Ó jáde, ó sọ̀rọ̀ sí ìyá yẹn, ó ṣépè, ó fi ké kò sí nǹkan tó sọ̀tọ̀. Kò dáa. Ní gbogbo ìgbà mo máa ń sọ fún wa wípé mo máa ń sọ lórí ètò mi pé wo ìwọ tó bá jí ọmọ tí ìyá tó dẹ̀jẹ̀ lé ẹ lórí tó bá ṣẹ̀ ẹ́, yááfì ẹ̀ fọ́lọ́run, yọ̀ǹda ẹ̀ fún Ọlọ́run. Ìdájọ́ ìyá kò sí lọ́wọ́ ọmọ. Kò sí ègún tó lè ṣẹ́ ìwọ tó jẹ́ ọmọ, ó lè ṣépè fún ìyá ẹ̀ kó ràn ẹ́ torí òun ló gbé ẹ for 9 months. Bọ̀ tó bá lẹ́nu ẹ̀ tó bá ṣépè fún ẹ, àmọ́ ẹ olóògùn tí ó wẹ̀ yóò múra. Àwọn ogun kan bẹ nínú ayé ẹ̀dá tó jẹ́ wípé ọmọ ẹ̀dá ti yiri wò tó ti gbàdúrà tí ogun náà sì ṣẹ́,
ogun yẹn ni wọ́n ń pè ní ogun èmi ni mo ní nǹkan mi. Tí wọ́n bá délé babaláwo, tí wọ́n bá gbé ọ̀pẹ̀lẹ̀ ifá lélẹ̀, babaláwo á sì dífá lọ á padà bọ̀ ní ogun èmi mo ní ní dọ̀ọ́lá àwọn arákùnrin, ogun èmi mo ní ní dọ̀ọ́lá àwọn arábìnrin. Ó wá mọ́ béèrè pé dákun kí ló ń jẹ́ bẹ́ẹ̀, èmi mo ní nǹkan mi, in tó bá wù mí ni wọ́n fi ṣe, ara tó bá wù mí ní fi dá, Ọlọ́run ni mo túrú ẹ̀dá bẹ́ẹ̀ lẹ̀. Torí tó bá fọwọ́ gbá inú yẹn, n tó bá sàn. Kíní kan tún wà tí Yorùbá máa ń pè ní àṣepamọ́. Tí Yorùbá máa fi sọ wípé àkọ́dá oró òkè dàbí àdágbẹ̀yìn, òun ni tá ń ṣe sílẹ̀ yìí. Whatever you are doing, you will surely reap it. Bó ṣe rere tàbí búburú ló bá ń ṣe. And that is why kéèyàn má jẹ́ kó dàbí ègún ìrandíran. In tí èèyàn bá ṣe sí àwọn òbí ẹ̀, àwọn ọmọ náà á ṣe padà fún. Mo gbà ládùúrà pé gbogbo ohun tó ṣe fún ìyá ẹ̀ káwọn ọmọ máa ṣe padà fún ẹ. But you need to stop. I'm advising you, please, whatever ẹ̀ṣẹ̀ tí ìyá yẹn bá ṣẹ̀, find a place in your heart to forgive your mom because she's your mom. Wunmi, ìyá nìyá. Oh, if you want to roll a song, you cannot even change her. You cannot find the best mother elsewhere. She still remains your mother, your biological mother. So you have to forgive her. Báyìí gan tó bá pé ìyá yẹn ló ṣe ẹ́ tẹ́lẹ̀ tó ń bínú. Ó ti di vice versa ń sìn, ìwọ ló ṣe ìyá yẹn báyìí. Kò sí nǹkan tó ò tí ì fẹnu ẹ sọ nípa ìyá ẹ̀ tán. Kò sí èpè tó ò tí ì ṣẹ́ tán. Kò sí àṣírí tó wà láàrin yín tó sọ tán. Ó kù díẹ̀ káàtó. Please. Ṣó wá rí bí wọ́n gangan ṣe ń dá sọ̀rọ̀ Mohbad? Kò yé mi, I don't understand. Torí wọ́n gangan fúnra rẹ̀. Tó bá jáde lónìí, wàá máa ṣépè fábùrú ẹ. Ọmọ ìyá ẹ. Your sibling. Tó jẹ́ wípé wọ́n ní ọmọ ìyá kì í yà, ọmọ bàbá ni mo ń bá káàkiri. Ọmọ ìyá ẹ. Wàá jáde wàá ṣépè fún ẹ. Wàá sọ̀rọ̀ lọ síwájú. Ẹ lọ mú Wunmi. Sọ nǹkan tó ṣe kí ló ṣẹlẹ̀ sí Mohbad. Kìnìkan àṣànà. Ìwọ náà máa bá wọn porúkọ oríṣiríṣi. Tó bá tún di lọ́la. Wunmi má gbọ́ ọmọ ọwọ́ ẹ sílẹ̀, tó bá gbé sílẹ̀, a jẹ́ pé wọ́n ló mọ̀. O ò gbọ́dọ̀ ṣe kìnìkan. Wàá sọ̀rọ̀ lọ síwájú, wàá sọ̀rọ̀ lọ sẹ́yìn, oyún ẹ̀gàn òye mi. Èmi àti ìyá Mohbad àjọ máa fàjà ni. Èmi àti ìyá kìnìkan nǹkan tó bá tí ìyá Mohbad bá lẹ́nu ẹ̀ tó bá sọ ohun tó ṣẹlẹ̀. Tó bá tún lọ́nà ọ̀tọ̀ ní nǹkan tó wà tó sọ. Òun sọ̀rọ̀ síwájú, òun sọ̀rọ̀ sẹ́yìn. Ọ̀rọ̀ ẹ̀gàn kò wà ó sí lórí pọ́ìntì kankan. Torí wọ́n ló máa bú Wunmi lónìí. Wà á tún jáde lọ́la. Wà á tún support Wunmi. Indirectly or directly. Kò gbọ́dọ̀ gbé kinní kan. Àwọn ni wọ́n arrest kinní kan, wọ́n arrest àdúrà, oṣù síta, ibẹ̀ sí sọ̀rọ̀. Wọ́n ní wọ́n ṣe kinní kan o, wọ́n ṣe so ibo gangan ló wà. Where are you standing? To me, it seems you are sitting on the fence. You are sitting on the fence. Ṣé bọ́kọ àbúrò ẹ ló kú? Gbogbo bó ṣe gbé gágágá, you don't need it. Wọ́n ní Iyalaje, you offended Ẹlẹ́dàá Wunmi too. Offended Ẹlẹ́dàá Wunmi too. When I was doing the show, nǹkan tí advice mo fún Wunmi ló padà ṣe at the end of it. I told Wunmi to come out. I'm still repeating it. Nǹkan tí mo sọ nìyẹn. Tí báwo ṣe ṣe because I said the truth. I told her to come out to say exactly what happened. Ọjọ́ yẹn pé olórí last wọ́n jọ wà nulẹ̀ ni. L'Amẹ́ríkà tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́kọ, wọ́n ní kí ìyàwó wá sọ kí ló ṣẹlẹ̀. Tó bá ṣẹlẹ̀ sí ìyàwó, wọ́n ní kí ìyàwó tó bá ṣẹlẹ̀ sí ọkọ, wọ́n ní kí ìyàwó sọ̀rọ̀. Tó bá ṣẹlẹ̀ sí ìyàwó, wọ́n ní kọ́kọ́ sọ̀rọ̀ bó ṣe rí nìyẹn. At the end of the day, tẹ́ni kó má jáde kó má sọ̀rọ̀.
in tí mo sọ ní day 1 ọjọ́ kìíní àná tán ní lọ́ọ̀yà ní kó má sọ̀rọ̀ kíní kan ní kó má sọ̀rọ̀ tó bá jáde tó bá sọ̀rọ̀ báyìí ló bá ṣe ó wá padà jáde àbí sọ interview tí mo ní kó tètè sọ lọ́jọ́ kìíní àná ó kọ́ ló wá padà grant later tí mo fi ìyàwó Timothy tí wọ́n pa nífẹ̀ẹ́ tí mo fi ṣe example mo ló sunkún sí abí ọmọ lọ́rùn fúnra ẹ̀ ló fẹ́ nu àìṣálẹ́ pé bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ rèé o ẹnu lọ́ọ̀yà kan la fẹ́ gbọ́n tó ṣẹlẹ̀ ẹ gbà mí o ó ké gbàjarè mo ní kó ké gbàjarè sí gbogbo abí ọmọ I said it ó dẹ̀ padà ṣe so what is it ẹlẹ́dàá ta ni ẹ̀yin òpònú kan ẹ̀mọ̀rọ̀ dá sí ẹ̀kọ́ máa wá sórí tó bá sọ̀rọ̀ tó bá tún sọ nonsense I will block you don't distract me. ìrádà àdátẹ́ wá sórí social media náà nìyẹn nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ tí mo sọ fún yẹn tètè jọ́kọ́mọ yìí jáde kó sọ̀rọ̀ wọ́n máa fà á mo ti rí kíní yìí bó wọ́n ṣe ń dragẹ̀ yìí jẹ́ kó tètè jáde kó ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn òpònú kan lẹ́wà lẹ́yìn ẹ̀ pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ kò gbọ́dọ̀ jáde tó lè fẹ́ make owó ni now. At the end of the day ó jáde síta ó ṣàlàyé nǹkan tó ṣe kó tá ní kó sọ nìyẹn kí tó bá ti ṣàlàyé bó ṣe rí yẹn àbí ọmọ ayé àgbà oníkálùkù àmọ̀ pé àbọ̀rọ̀ ṣe rí rèé ó padà jáde ó sọ̀rọ̀ náà ó yẹ kó ṣe rí nìyẹn ó padà jáde ó sọ̀rọ̀ nǹkan tá ní nǹkan tí mo dúró lé lórí ìgbà tí mo ṣe ṣó nìyẹn mo ní ẹ jẹ́ kó jáde kó sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bí ó jẹ́ bẹ́ẹ̀ they will continue to drag this lady mo dẹ̀ sọ gbà yẹn mo ní wọn kọ́ anybody má bùlé am ó wà lórí show mi mo ní ẹ̀ṣẹ̀ ni mo lọ́mọ yóò ṣẹ́ anybody. I said it, and I'm still saying it. Mo ti dúró lé lórí. So, okay. Let me, my best, my blocking it, man distract me. I'm going to block. Let me block this person. Anybody to so nonsense, don't distract me. So, ọ̀rọ̀ tí lady yìí sọ yìí ó sọ̀rọ̀ síwájú ó sọ̀rọ̀ sẹ́yìn we don't really understand what is happening. àtìgbà tí Mohbad ti kú bóyá bí 2023 àbí nǹkan 2023 ó ní mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ last 2023 ni mo ti sọ̀rọ̀ nípa Mohbad last nígbà tó kú yẹn tọ́rọ̀ yẹn gbóná lára everybody and I decided not to see anything again mo rí pé wọ́n ti ń gbàgbé ẹni gbàgbọ́ tí ìgbà tí mo tún máa sọ mo ní pé wọ́n tún bẹ̀rẹ̀ sí ṣépè fún ọmọ yẹn and I came out on my show mi ò dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ ṣùgbọ́n ẹ má ṣépè fún ọmọ yẹn mọ́ it is only in Nigeria I said it nígbà yẹn tí nǹkan máa ṣẹlẹ̀ tó máa ṣẹlẹ̀ sí ọkọ tẹ́ẹ̀nì pé kíyàwó má sọ̀rọ̀ àbí tó máa ṣẹlẹ̀ sí yàwó tẹ́ẹ̀nì kọ́kọ́ má sọ̀rọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn èèyàn tó dẹ̀ fẹ́ support ńgbà náà ni àwọn èèyàn tó support ńgbà náà àwọn gan ló ń fa ọ̀rọ̀ yẹn níbi tá a bára wa lónìí kò yẹ kí Mohbad kó sì wà ní mọ́ṣúárì. So sister Karimo àfọwọ́fà ni gbogbo nǹkan tó fa ẹkún tó ń sun torí wípé àti ẹ̀ ń fa kéèsì ọkọ àbúrò ẹ̀ yìí the way and manner tó ṣe involve yẹn kò tọ́ sí ẹ rárá because ìgbà tó kọ́kọ́ jáde tó kọ́kọ́ fẹ́ máa sọ̀rọ̀ mo ní pàwọn ìkan bèèrè lọ́wọ́ ẹ pé tó bá mọ ikú tó pa jáde kó ṣàlàyé ò ní di gbogbo story ò ní ti bá wá sórí social media wá ti máa gba róòsì láti máa gba kìnnìkan ẹfà sọ́tún ẹfà sósì ẹfún mi ní kìnnìkan ò ní ìdí ẹ̀ ò ní láti wá sórí social media láti wá máa tan live chat kó wá jókòó 10 hours kó máa ṣe fracas ọmọ kékeré ló kú tó bá ló dùn ẹ̀ pé Mohbad kú táwọn èèyàn bá tiẹ̀ ń gbé bàbá Mohbad ṣépè tó ń gbé ìyá ẹ̀ ṣépè tó ń gbé Wùmí ṣépè aspect tó ti máa wọlé pé ẹjọ́ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ àwọn people yìí bọ́rọ̀ ṣe rí ọmọ yìí ikú tó pa báyìí ni ikú àtọ̀dọ̀ Ọlọ́run ni wàá ṣàlàyé kì í ṣe pé wàá máa sọ̀rọ̀ bí ẹni pé o mọ nǹkan tó pa títí dì sí òde ṣàlàyé pé o mọ nǹkan tó pa ìgbà tó máa sunkún sí o mọ nǹkankan ìgbà tó mọ̀ pé o mọ nǹkankan pẹ̀ kí ló jáde wá sórí orí afẹ́fẹ́ wá sọ nǹkan nípa ẹ̀ sí o bá má ti wá ìgbà tó mọ̀ pé o mọ nǹkankan o bá má ti wá sórí afẹ́fẹ́
mọ̀ nípẹ̀ Karimo nítorí àwọn tó wà lórí social media yìí wọ́n máa ó mọ̀ kan tó ń pè láràbù wọ́n máa ń ra àràbù fún yàn tí wọ́n bá mú àràbù míì tó bá rà tó bá gbé lé ẹ lọ́wọ́ báyìí wàá máa wò ni àwọn ìyá dẹ̀ máa dúró nídúró wípé àníwọ̀ ni sẹ́ ò tí mọ̀ kan tó ń jẹ́ bẹ́ẹ̀ social media ló ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ bó ṣe sunkún yìí mo rí pé ẹkún yìí ó dùn ẹ́ nǹkan tó sọ yẹn dùn ẹ́ gan ó lè járàbù àtìgbà tí wọn náà dẹ̀ ti wà lórí TikTok mo mọ̀ pé wọ́n wí adìẹ ọ̀dà ìwọ náà ó ti ṣàràbù fún èèyàn rí so wọ́n gbà padà fún ẹni tó bá ti jẹ́ pé ò mọ̀ nǹkan kan pẹ̀ bọ̀ tó bá ti mọ̀ wípé kí ni Mohbad yìí kì í ṣe pé torí owó lẹ fi ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹgbò ẹ calm down ẹ jẹ́ kí everybody were on the same page kí wọ́n sọ fún bàbá Mohbad kó lọ sin ọmọ ẹ̀ ó ti tó ṣé ẹ rí àwọn kan ṣe ètò àwọn kan dúró ti tó ṣe kéèsì gẹ́gẹ́ bí abiyamọ bọ́rọ̀ ṣe ká wọn lára bó ṣe rí pé Ọlọ́run má fi iná ọmọ jó wa ọmọ ológo ọmọ olókìkí bẹ́ẹ̀ ni ẹlòmíì ṣe pẹ̀lú ọkàn kan tí ò rẹ́dì tí ò tiẹ̀ fẹ́ ṣe torí 1 naira tó ṣe pé káwọn bọ́rọ̀ yìí ẹ jẹ́ ká wá bó ṣe ń lọ ẹlòmíì ṣe pẹ̀lú ọkàn kan ṣùgbọ́n ṣé gbogbo èèyàn ló ṣe pẹ̀lú ọkàn kan mo sọ fún 90% or 99% làwọn tó ṣe nítorí pé kò lè rí tọrọ kọ́bọ̀ péréte o làwọn tó ṣe pẹ̀lú ọkàn kan pẹ̀lú pé wọ́n rí ní wá justice yẹn pẹ̀lú pé kì í ṣe pé mò ń ṣe nítorí pé mò ń wá owó ọ̀bùn láti rí pé mò ń wá fame ẹlòmíì because of money and fame ló fi ń ṣe justice for Mohbad ẹlòmíì ṣe nítorí pé kò sí nǹkan tó kò ní content kò sí nǹkan kan mọ́ igbá ọjà ti tán lórí igbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí ẹlòmíì wọ opportunity pé òkè jẹ́ kèmi náà tiẹ̀ máa sọ̀rọ̀ ẹlòmíì kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa pé ó máa ń comment ni ó máa pè wọlé sórí ètò ajáde á sọ̀rọ̀ ló fi bẹ̀rẹ̀ lòun náà wọ́n bó ṣe 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 wà lórí black harp gbé mi sókè gbé mi sílẹ̀ ẹ gbé mi báyìí ẹ jẹ́ kí screen mi wide ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ mute mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lẹ́nu mi náà fi di speaker but still náà kì í ṣe kéèsì Mohbad nìkan ní nǹkan tó wà lórí ìkànnì tá a wà ó ti tó irú àwa náà dá sí ní 2023 ṣé 2020 màá jókòó ti kéèsì kan 2023 2024 2025 náà màá tún wá wà lẹ́nu ẹ̀ màá tún ní mo ṣì ń ganu sí torí kí là ń ganu sí tí ò bá jẹ́ pé ó ní nǹkan míì bẹ́ẹ̀ ẹ jọ nítorí t'Ọlọ́run ẹ jẹ́ kọ́mọ yín lọ sinmi àwọn parents bàbá Mohbad gan ti get over it ó ti move on pẹ̀lú life ẹ̀ bàbá Mohbad ẹ tó bá rí yín àmọ̀ pé ti move on pẹ̀lú life yín bọ̀ ẹ lọ ọmọ yìí ò move on bí tó wà ẹ lọ sin ọmọ yìí ilé ẹjọ́ ti ní kẹ́ ẹ lọ sí kò sí nǹkan kan tẹ́ ẹ tún fẹ́ gbà lára ẹ̀ wọ́n ti yọ gbogbo ẹ̀ tán wọ́n ní wọ́n fẹ́ ṣe test kan gbogbo ẹ̀ náà up to now àti rí positive result or anything positive àrí green light pé nǹkan gbogbo kẹ́ẹ̀sì máa wá kẹ́ẹ̀sì máa fight for cause yẹn lọ fine ẹ sì máa wà lórí ẹ̀ Ọlọ́run á jẹ́ ká rí justice bọ́ ẹ lọ sí ọmọ ẹ jẹ́ kọ́ ọmọ ẹ lọ sinmi ẹ jẹ́ kó rest in peace ọmọ yóò tí ì rest rárá ìgbà tó máa fi gbọ́mọ yẹn gan jáde níbẹ̀ yẹn á ti dìdàkudà kò sí nǹkan tí wọn ò tí ì yan tán wọ́n ti gé irun wọ́n ti lọ fi ṣe test wọ́n ti gé kinní kan wọ́n ti lọ fi ṣe kinní kan wọ́n ti gbé kinní kan wọ́n ti lọ fi ṣe wọ́n ti oríṣiríṣi ló ẹ jọ nítorí t'Ọlọ́run ó ti tó ẹ jẹ́ kó ọmọ yìí lọ sinmi mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí náà bẹ̀ Karimat please ó ti tó à ń jáde à ń ṣépè à ń gbé ọmọ ọlọ́mọ ṣépè à ń gbé ẹjọ́ please stop it torí pé there is one thing mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé ọmọ yìí àmọ́ nǹkan tó máa di lọ́la I'm still saying it àmọ́ nǹkan tí ọmọ yìí tó máa jẹ́ lọ́la àwa yìí náà ti sọ a ti sọ kò sí nǹkan tá a ti sọ àwa náà ti dá sọ̀rọ̀ 2023 ṣùgbọ́n bí tọ́rọ̀ dé dúró yìí àti ó yẹ kẹ́ téèyàn bá ti ṣe show láàrin 2 months 3 months ó yẹ kẹ́rìn ó ti lọ sinmi ká ní pé gbogbo family bá wà on the same page fine ní bára wa níbi kó tá a bára wa yìí ẹ wo Timothy okú Timothy òrẹ́ àríbá ìtàn fi sìn á dẹ̀ padà gba justice lórí ọmọ yẹn torí gbogbo family ló wà on the same page ẹ̀yin Alobas family ló yẹ kẹ́ lọ jókòó kẹ́ lọ ṣe assignment yín kì í ṣe orí social media assignment yín wà
assignment yìí wà lọ́wọ́ ara yín ni two autopsy tán ṣe wọ́n ṣàgélé ni wọ́n gé wọ́n bóyá wọ́n gẹran ara wọ́n gé ṣan ara wọ́n bóyá wọ́n gé díẹ̀ lára kíní kan wọ́n gé orí wọ́n là lọ ń ṣe àárí kókó àti tó ń ṣe ní public hospitals àti tó ń ṣe ní private lab àárí kókó ó ti tó dupsi bẹ́ẹ̀ ni kó jẹ́ kó gun omi ó ti tó ẹ jẹ́ kó mọ̀ ẹ́ lọ rest in peace now. Ìgbà tí justice kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn wà nínú àwọn tó kọ́kọ́ gbé táwa náà ran kankan mọ́wọ́ ọ̀rọ̀ tá ranjú fín ṣùgbọ́n tí o bá ti sọ̀rọ̀ díẹ̀ ṣètò díẹ̀ lórí nǹkan ó ti tó kì í ṣe pé kò wù wá náà kò ṣe kó dùn mọ́ wá ní bọ́mọ yẹn ṣe kú kò sábí ọmọ tí ò dùn kò sẹ́ni tí ò sunkún náà àbí it's grace kò sẹ́ni tí ò dùn náà gbogbo wa láti fi kọ́ra sọ̀rọ̀ láti fi kọ́ra ṣètò ṣùgbọ́n bí tọ́rọ̀ dé dúró bẹ́ẹ̀ má jà tanra wa jẹ gbogbo tá à ń rí látọjọ́ ìrìsọ́ọ̀tì yẹn wọ́n ní tá bá ti fi ọ̀bẹ lélẹ̀ nígbàgbà wọ́n níbi pẹlẹbẹ ni ó máa fi lélẹ̀ gbogbo tá à ń rí bọ̀ nìyẹn tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ tá a ṣe ń wá justice yìí tó bá yẹ pé lóòótọ́ tá bá ti fi ọ̀bẹ lélẹ̀ nígbàgbà ibi pẹlẹbẹ ló tún wálẹ̀ ẹ jẹ́ ká lọ wá ike kan àbí bá ká gbé sísàlẹ̀ tó bá ti fẹ́ wá báyìí kó tá padà sókè gbẹ bóyá yóò fi ibi rugudu yóò fi ṣe kíni yóò fi lélẹ̀ àti ìmọ̀ ẹ lọ sí okú ọmọ yìí ń ráre kí justice kan lẹ́ ń wá mọ́ anybody tó bá ń wá justice fún Mohbad lóòótọ́ ibi tọ́rọ̀ dé dúró ẹ jẹ́ kan lọ sí a ò ní rí kú ọmọ Ọlọ́run ò ní jẹ́ ká mọ sàárì ọmọ a ò ní rí kú ọmọ wa ò ní kú ọmọ tí wọ́n bá bí nínú ọjọ́ tí Mohbad wọlé sùn mọ̀ pé ọmọ yẹn ti máa rìn báyìí kẹ́ lọ sáwọn ilé ìwòsàn kẹ́ lọ sáwọn hospitals yẹn ọmọ tí wọ́n bí nígbà tí Mohbad kú ọmọ yẹn ti máa rìn o obìnrin tó lóyún lọ́jọ́ tí Mohbad kú yóò ti bímọ ọmọ yóò ti máa rákòrò báyìí so what are we waiting for níbo là ń lọ tá àrọ́kọ̀ ìyá Mohbad ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣọ̀rọ̀ agídí o mo bẹ̀ yín ìyá Mohbad ìwọ ni obìnrin ìwọ ló ru oyún fún oṣù 9 drama tí wà tí bàbá Mohbad máa ń ṣe yẹn you don't need it kì í ṣe tó máa bọ́ sọ social media ẹ bá mi bẹ̀ o ẹ bá mi bẹ̀ jò sí o ẹ bá mi bẹ̀ jò ọ̀rọ̀ social media kọ́ o you people just scared of the social media ẹ lọ yanjú ọ̀rọ̀ nínú ilé ẹ lọ ṣe pàdé mọ̀lẹ́bí ẹ jẹ́ kọ́mọ yìí wọlé sùn ẹ jogun omi ẹ jogun osinmi o irú àwọn tá ti dá sọ̀rọ̀ nígbà yẹn àwọn náà látún jáde látún sọ̀rọ̀ eléyìí báyìí o ó ti àbùkù ti wọ àṣejù ti wọ ó ti wọ̀rọ̀ yín o ṣàṣà ní speaker tó wà lórí blue app tí ò ganu sí ọ̀rọ̀ Mohbad ìwọ̀nba ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti sọ oníkàkù ti dákẹ́ ó ti lẹ́yìn tí wọ́n sin Timothy tán iye àwọn èèyàn sì ṣe justice lọ́nà wọ́n lè rí justice gbà nítorí pé adé 2020 ó máa pọ́jú méjì báyìí bọ́bá yẹn ti suffer o I'm telling you ó ti suffer gan gbogbo ẹ̀yin dẹ̀rẹ́ nínú pọ́mọ̀ ẹ̀wọ̀n àánú kòtò báyìí ó gbogbo ilẹ̀ ẹ̀yin bàbá àti yẹ ẹ̀wọ̀n ẹ̀dán bí ìranú ṣúgà ẹ̀dán bí tòlótòló bí ẹ̀dán bí gbúre orí bẹ́rì lára yín dán lẹ́dán bí alágbánú sọ́kàwé ojú gbogbo yín dán rẹ̀tẹ̀rẹ̀tẹ̀ gbogbo ẹni gbẹ lọ́rùn pẹ́típẹ́tí tí egun yọ lọ́rùn ẹran ti bò inú gbogbo yín ti dùn ẹni ọ̀rọ̀ kan ti rọkọ̀ nù yín ẹni tó wò rẹ̀ tó ti ga sí báǹkì ti ga sí gbogbo ẹ̀rẹ́ ti move on pẹ̀lú láìfẹ́ kí lè fọmọ yẹn ṣe ń bẹ̀ tí nǹkan mi ò bá tún sí ń bẹ̀ ẹ ti move on now ẹ lọ ṣèpàdé mọ̀lẹ́bí ẹ̀kọ́ ẹ ní láti wá máa pariwo lórí social media the only thing táwọn èèyàn kọ́ máa gbọ́ ni pé wọ́n máa sọ pé wọ́n ti fẹ́ sí Mohbad ẹ lè sí gan kẹ́ bá pariwo síta ṣé dandan ní ká ẹ pé gbogbo àgbáyé ni
èmi ò rí irú eléyìí láyé mi lóòótọ́ ọmọ mi Táíwò Ọlọ́run mi ò rí rí o tí bá rí màá kú sọ pé mo rí o. This is unfair. I'm telling you. Wọ́n sì Timothy Adégòkè wọ́n dẹ̀ padà gba justice. Ìdá ẹgbẹ́ tí mọ́ṣúárì látọdún kejì ó lọ 2 years báyìí bóyá September ló máa pé 2 years ẹ ò rí justice gbà. Ẹ dẹ̀ sì dúró lórí pé ẹ wá justice torí àwọn kan cash out ni. Torí àwọn kan cash out ni. Ẹ ti mọ̀ pé tí wọ́n bá ti sin ọmọ yìí bí tẹ́ ti ń jẹ ó ti dí. Tó bá ti sin ọmọ yìí bí tẹ́ ti ní tọ́rọ́ kọ́bọ̀ ó ti tán. Òun lẹ ṣe ń fìyà jọmọ òkú ọ̀run yìí. Ẹ wá jẹ́ kọ́mọ yìí wà lágbede méjì ayé àtọ̀run. Ẹ jẹ́ kẹ́mi ọmọ yìí ó balẹ̀. Báwo lẹ̀yin náà ṣe fẹ́ balẹ̀? Lórí ọ̀rọ̀ Mohbad ọ̀pọ̀lọpọ̀ ló ti gbé ogun sínú ayé ẹ̀. Lórí ọ̀rọ̀ Mohbad ogun ẹlòmíì fúnra rẹ̀ ló fi àfọwọ́ àtẹnujẹ ni o. Nínú tọ́rọ́ kọ́bọ̀ àti gbajúmọ̀ àtòkìkí tó ń wá nínú ọ̀rọ̀ yìí ó ti gbé ogun sínú ayé ẹ̀ tó mọ̀. Ó ti gbé ogun sínú ayé ẹ̀ tó mọ̀. When it is the fault of the people in the diaspora that are giving them money. Mo dún ayọ̀ ààrẹ Olúwa láti sìn. You are right. Mo ti sọ náà. Mo ti sọ. Mo mi Abọ́sẹ̀dé GMK wọ́n jọ ìṣòwò alẹ́ ẹ̀kan wọ́n ṣe wà bí. God bless you. Mo fẹ́ kí yín lẹ́ẹ̀kan. When Baba Mohbad was just producing music every day. Kódà. Ọlọ́run. Ó ti tó. Ẹ̀yin family ẹ lọ ṣèpàdé láàrin ara yín kò kàn social media. Lóòótọ́ òkú ọmọ yìí ó jẹ́ pé ọmọ ológo ni. Òkú ẹ̀ ó rí gbogbo ayé kan ó milẹ̀ títí. Lóòótọ́ ni. Ọlọ́mọjà fara sínú ọlọ́mọjà fara sínú kú nígbà tó bá bí ọmọ nítorí pé ẹnìkan sọnù tó ti kú wọ́n wá gbé àwọn àbúrò tó ní wọ́n bẹ̀rẹ̀ sí gbé ṣépè wọ́n gbọ́ tẹ́ ṣépè bàbá lójú ayé yín ni ẹ ò rí nǹkan kan ṣe sí àwọn kan ṣépè bẹ́ẹ̀ ni pé kí ọ̀tá àdúrà kó tún kú tí wọ́n fẹ́ àwọn tó bá fẹ́ràn yín lóòótọ́ nù ìdílé tó yẹ ká ẹ jókòó nìyẹn o ṣé wọ́n tún gbàdúrà kó tún fojú sunkún ọmọ mi kálẹ̀ ẹ bá ti sin tó ti ṣaláìsí ẹ kó àwọn tó wà lókè pẹ̀ kẹ́ wá kó wọn pọ̀ mi ò mọ wọ́n ní bàbá Iyalaje please tag bàbá Mohbad mi follow wọn kò tẹ́ tí mò ń wò tẹ́ bá ní kẹ́ tag ẹ̀ mi mọ̀ mi ò wò wọn mi ò kò sẹ́ni tí mi àwọn orí Facebook mo ti máa ń ra àwọn tó bá ń ṣe cut and paste fún wa ń bẹ̀ tẹ́ bá mọ̀ ẹ bá mi tag wọn bàbá Mohbad ẹ̀sìn tó ti kú ẹ jẹ́ kó lọ sinmi àwọn tó wà lókè pẹ̀ ẹ kó wọn pọ̀ kẹ́ ẹ tọ́ wọn dáadáa ẹ̀yin àti ìyá Mohbad kò sí bẹ́ẹ̀ ṣe lè kọ ìtàn ìgbésí ayé yín tẹ́ máa yọ̀ ìyá ìsílẹ̀ kọ́mọ ètò kú náà wọ́n ló gbìyànjú pé kí gbogbo yín kẹ́yìn méjèèjì kẹ́ parí ìjà yín àti ìyá àti bàbá ẹ múra yín gẹ́gẹ́ bí òṣìṣòwò ẹ fi ìyàwó ọmọ yín kùn tó bá jẹ́ wípé ẹ bá ń suspect nǹkan kan àbí nǹkan kan lẹ rò pé àbí ọ̀rọ̀ kan lẹ gbọ́ tó jẹ́ kẹ́ máa wò abọ́kànmù ó bóyá ọ̀rọ̀ kan lẹ gbọ́ àbọ́mọ yìí dẹ̀ ti ní nǹkan kan ó ti ṣẹ̀yìn àbúbá ní nǹkan kan tó ṣẹlẹ̀ ẹ yanjú ẹ̀ nínú family. Bàbá Mohbad ọmọ tẹ́ ẹ rí yìí ẹ sọ pé ẹ sọ̀rọ̀ DNA kankan wọ́n ní wọ́n ti ṣe secret kan bóyá wọn ti ẹ̀ ṣí àmọ̀ but èmi fẹ́ kẹ́ mọ̀ wípé tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ti ṣe mi ò torí mi ò really follow story yẹn tó bá yẹ pé ẹ ti ṣe ẹlẹ́sìn di DNA gbà yẹn tẹ́ pé ẹ ti ṣe one way or the other tẹ́ ẹ ti mọ̀ wípé ọmọ yín ni ẹ má fìyà jẹ
ọmọ yìí pẹ̀lú báwọn èèyàn ṣe ń ṣe ṣòfin yìí. Ẹ mọ̀ tí ọmọ yìí sínú abẹ́ tírélà, èèyàn ọmọ yín. Ìyàwó ọmọ yín ó ti jáde, ó ti ṣàlàyé ohun tó mọ̀ gẹ́gẹ́ bí ohun tó sọ. Ó ti jáde, ó ti ṣàlàyé. Tó bá jẹ́ wípé ẹ mọ̀ nínú ọkàn yín pé lóòótọ́ in tó sọ yìí bẹ́ẹ̀ náà lórí, ẹ mọ̀ o. Ẹ jẹ́ kí gbogbo tó rùn tán lẹ̀. Ẹ má torí wípé tẹ́ ẹ bá sòdì kejì ọ̀rọ̀ òní ò jẹ́ kówó máa wọnú àkáǹtì yín kẹ́ máa wá máa tú ọmọ lọ́mọ sábẹ́ tírélà. Ẹ gẹ́tì mi. Àwa tí èmi yìí nígbà tí mo sì ṣe show, mo ń pariwo náà, mo ní bàbá Mohbad àti ìyá Mohbad, mo ní kẹ́ wà lójú kan náà, ẹ wà ní the same page. Pẹ̀lú Wunmi, mo ní kẹ́ wà ní the same page, but up to now ẹ pín yẹlẹyẹlẹ ni. Ìyá Mohbad náà tó bá lọ sọ́dọ̀ Wunmi lónìí, tó bá di lọ́la yóò mọ̀ pé mi bá tiẹ̀ sí mọ gan, àwọn gúrùpù kìíní wá ń kí mi, jòsí ní kìíní kan, á tún padà sọ́dọ̀ jòsí lọ́la. Àwọn kan sọ pé bóyá nǹkan tó tún gbà lọ́dọ̀ Wunmi tó bá ti tán gbà yẹn táyẹ̀ ló tún máa sáré lọ sọ́dọ̀ jòsí. We don't understand. Ẹ kúra yín kúrò lórí social media. Wọ́n ní he is still angry with Iya Mohbad, caught him and another woman in Mohbad house. A fair to me betrayed him. Ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ yẹn, mo gbọ́ story yẹn náà tí báyé tí ó sọ pé bàbá Mohbad ó gbóbìnrin wá sílé Mohbad kíní kan. Ṣẹ́rí kíní yẹn ọ̀rọ̀ yẹn gan, Iya Mohbad kò yẹ kó tiẹ̀ wá jáde sórí afẹ́fẹ́ wá sọ ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni, kò yẹ kẹ́ ẹ jáde pé bá tiẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́, kò yẹ kẹ́ ẹ jáde sórí afẹ́fẹ́ kẹ́ wá sọ. Ó yẹ kẹ́ ẹ parí ẹ̀ láàrin ara yín. Ìfẹ́ ló wà ń bẹ̀, ó dùn yín tẹ́ ẹ ká ọkàn yín gbogbo obìnrin wá tẹ́ pé lóòótọ́ ló bá ṣẹlẹ̀. Bọ́ ilé yanjú ẹ̀ láàrin ara yín pé nǹkan tó sọ yín mi ò láìkẹ́, nǹkan tó ṣe yín mi ò fẹ́, lẹ́yìn tọ́mọ wa ti bá wa parí ìjà. You can settle things now. Ẹ̀yin gangan fún ayé báwo lẹ ṣe ń feel bí gbogbo gbàásgbò ṣe ń lọ lọ́tún lósì. Pàápàá jùlọ lórí Liam ò jábọ́ látọ̀run. Ẹ rántí ìgbà kan tó kọ́ sọ pé ọba kan ni mo pariwo, mo ní ó dàbò tí ẹ wá ṣe pọ́ba náà. Ẹ má ṣe pé fún mọ́ṣọ́ wá deserve láti wá kú ni. Mo ń bẹ̀ yín nítorí ìtọ́lọ́run. Ẹni tó bá fẹ́ràn Mohbad, mo fẹ́ kí bàbá Mohbad ṣe nǹkan kan fún wa. Tó pé lóòótọ́ bàbá Mohbad, bàbá Mohbad bá fẹ́ràn ìlérí olúwa, ọmọ wọn tó jolóògbé yẹn. Mo fẹ́ kí bàbá Mohbad sọ, kó jáde kó sọ fún wa wípé ẹ̀yin èèyàn mi, pé ẹ bá ti mọ̀ wípé lóòótọ́ ilẹ̀ ni Liam. Tó bàbá yẹn sọ̀rọ̀ wípé Liam yẹn tó bá ti jẹ́ pọ́mọ òun ni kíní kan òun ló introduce bàbá Mohbad náà. Tẹ́ bá ń gbọ́ interview náà, ó máa ń sọ̀rọ̀ síwájú, máa ń sọ̀rọ̀ sẹ́yìn, that mi ò really understand. But bàbá Mohbad ẹ lè jáde síta kẹ́ wá sọ fún wa wípé ìlérí olúwa ọmọ Mohbad Liam yìí ọmọ mi ni, ẹ jẹ́ ká mọ̀, ẹ sọ fún wa. Tàbí kẹ́dẹ̀ wá sọ ìdàkejì ẹ̀ pé ọmọ Liam yìí kì í ṣe ọmọ mi. Èpè yìí ti pọ̀ jù. Tẹ́ ẹ bá gba Liam pé ọmọ yín ni lóòótọ́, bàbá Mohbad pẹ̀lú tó lajú ẹ̀ sílẹ̀ tó ń ṣe fún ayé ọmọ yìí, fún ọ̀tá ìṣẹ̀dá ẹ̀, torí kò ní ràn. Èpè láòkè má gbọ̀n kò ní ràn ọmọ yẹn lágbára Ọlọ́run, nítorí pé kò ṣe. Láti jòjòló ni wọ́n ti ń búlé ọmọ yìí, ó ti pọ̀ jù. Ọmọ kékeré ni wọ́n ti ń búlé ọmọ kékeré, bébì
ó ti pọ̀ jù àtúbọ̀tán yín báwo la ṣe fẹ́ rí bàbá Liam gbogbo tẹ́ bá ṣe lè máa gbà Bíbélì ló sọ bẹ́ẹ̀ nìkan ni mo sọ bẹ́ẹ̀ ó ní bó ṣe rere tàbí búburú ní gbogbo tá bá ti ṣe la máa gbà mo sà gbogbo tá bá ṣe la máa gbà bàbá Mohbad dẹ̀ mọ̀ pé mo support yín gbà tọ́rọ̀ ìkọ́kọ́ ṣẹlẹ̀ pé ọmọ yín ló kù bọ̀ bí mo ṣe ń support mo sọ pé ó yẹ kí gbogbo yín wà lórí the same page mo ń pariwo lórí the same page ló yẹ kẹjọ wa o the same template ló yẹ kẹjọ wa o mo ń pariwo síta but up to now ẹjọ́ sí ń bẹ̀. èmi ń bẹ̀bẹ̀ nítorí Liam mo ṣe ń bẹ̀bẹ̀ mo ń bẹ̀bẹ̀ nítorí pé gbogbo wa la bímọ ẹni tí ò tí ì bí gan bí Ọlọ́run kó bímọ ẹnìkan ó ṣe post kan ẹ mọ̀ káwọn èèyàn bàjẹ́ gan ẹnìkan ó screen wọ́n ti ṣe show yẹn lórí ó screen record ẹ̀ ní látòrí YouTube ó wá gbé síbẹ̀ ṣe mọ̀ pé èpè tí wọ́n ṣẹ́ fún ọ̀tá Liam òun ló dẹ̀ tag gbàgbà sórí show. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.